ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ Yorùbá Entertainment lórí ètò wa náà ní Yorùbá Entertainment náà la wà tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òjò lónìí kí la tí wá ní fún ẹ̀yin olólùfẹ́ wa ìyá Estabod tún ti jáde ìyá Estabod tún ti sọ̀rọ̀ ìyá Estabod tún ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ sí Portable ohun tí Portable ṣe fún Queen Dami àti pé ohun tí Queen Dami náà tún ṣe fún Portable ìyá Estabod ti jáde láti sọ̀rọ̀ ṣùgbọ́n lónìí bá fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ Yorùbá Entertainment kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ lè gbọ́rọ̀ látẹnu màmá Estabod torí wípé ọ̀rọ̀ pọ̀ tí ìyá fẹ́ sọ fún wa lónìí ní orí ètò wa Yorùbá Entertainment ẹ darapọ̀ mọ́ mi ẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn ètò yìí torí wípé ètò tẹ́ máa gbádùn ni máa rọ̀ yín máa bẹ̀ yín tó ẹgbẹ́ tí subscribe sí orí ètò wa Yorùbá Entertainment ẹ jọ̀ọ́ ẹ bá wa tara ṣàṣà kẹ́ bá wa tẹ subscribe button kẹ́ ẹ lè máa jẹ̀gbádùn fọ́nrán tó bá tún fi sí orí ètò wa yìí náà ni ẹ darapọ̀ mọ́ mi ẹ jẹ́ ká jọ tukọ̀ ètò yìí torí wípé ẹ gbádùn ètò tòní ẹ darapọ̀ mọ́ mi. ẹ̀yin Zazu ó ti dé Zazu ìgbẹ̀yẹn ti dé mo sọ́njọ́ yẹn mi tiẹ̀ tí ì sọ pé iye òfin yẹ́ ẹ̀ṣùgbọ́n owó bọ̀ nígbà tó ti accept pé mo lóun wúwà bí ẹni tó ṣoògùn owó ẹni tó fi tipátipá wógo tó wọ́là. Your behaviour is not natural. It's not because you are from garage. Kí gbogbo ọmọ kan garage ló ń ṣe tó ń ṣe yẹn wọ́n de kọ́ ló kọ́kọ́ máa mú drug ni ó wà culture. Níbo ni yẹ́ ẹ wà dúró sí yẹ́ ẹ sí ìṣèjálẹ̀ ó wà sórí tó o bá fẹ́ kú Zazu pẹ̀lú oògùn owó tó ṣe one condition tó gun owó yìí ò fi ní mú ẹ lọ gẹ́gẹ́ bí mo ṣe ń gbóhùn yẹn lọ́wọ́lọ́wọ́ remedy ètò ń sáré lọlé olóògùn kiri yẹn kò lè kápẹ́ àfi tó bá fẹ́ Lizzy Anjorin torí story yìí jọra wọn òun náà ló ìyá rẹ̀ wọ́n lòun náà ń ṣe tó bá báyàn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àárọ̀ yóò bá jà lọ́sàn tó bá báyàn sọ̀rọ̀ ẹ̀ lọ́sàn yóò bá jà lálẹ́ ó yẹ ká kọ Lizzy Anjorin Zazu okotua sórí pé ó jọra wọn gbogbo èèyàn ń sọ kí Lizzy Anjorin tó wá sórí social media òun náà dẹ̀ máa ń sọ pé wọ́n lòun lo òfin ìyá òun ṣògùn owó kò mọ bẹ́ra grand yẹ́ dùn ṣé ó ń jọra wọn àbí ò jọra wọn. Lizzy mo drug wallahi talahi small bilala slawa ṣé tó pé mi mu sìgá lójú yín bí èmi ò ní tí máa ń ṣe lẹ́yìn kí ló kàn mí mi kàn mọ́ dúró mi mọ́ igbó mu ní sìgá mi dẹ̀ mọ́ tí mu kọfí sìgá. Lizzy mo drug for real tí ẹ lọ wo ètè Lizzy ẹ rí pé dúdú ní gbogbo bíbà mo ti crop ẹ̀ rí èyí gẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin upcoming artist abẹ́yìn tẹ́ fẹ́ fíyàn ṣùgbọ́n owó nemesis bí èyí bá ṣògùn owó ìjẹ́ tí ó sọ fún yín ó tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ṣògùn owó àǹjọ̀nú lóògùn owó ó dàbí documentary kan tí mo wò tí arákùnrin tí ṣe neighbor ó pa arákùnrin tó jọ ń gbélé ní yàrá kejì ó lóǹbu ẹ̀jẹ̀ wọ́n ní kí ló fi ń ṣe àwọn fi ń ṣògùn òṣòlẹ̀ àwọn fi ń ṣògùn àwòrè ẹ lè rí ilé iṣẹ́ tèmi ẹ̀yin òde ẹni mọ́ wọn kàn gbé ọṣẹ yẹn fún yín pé àwòrò wọ́n ń lo pàtẹ èèyàn fún yín dáadáa ló ṣe jẹ́ pé nǹkan máa dùn kọ́ spirit ẹ ti gbé spirit òkú olúkú wọlé wọ́n ní ẹ lọ́ máa fi wẹ̀ kẹ́ máa fi fọ́kọ̀ mọ́. Lizzy fi màmá rẹ̀ ṣògùn owó gbogbo Nollywood ló ń ṣó bẹ̀rẹ̀ grand ya wọn for remembrance Lizzy ò mọbi tán sí ìyá ẹ̀ sí Lizzy fún ìyá ẹ̀ ṣògùn owó Zazu okotua ìlú àwọn ozu ẹ̀ mọ̀ túmọ̀ àwọn ozu ni ìlú àwọn òkú ó ti fi kọrin náà. ẹ wá bá mi wo fi ojú inú wo Lizzy kẹ́ bá mi fojú wo lo Zazu ibo lójú inú yín wà ẹ jẹ́ kí n kọ́ ibẹ̀ ṣe máa ṣe ojú kẹta yín so that you will see beyond. Mo ti kọ́ wọn rí nígbà kan lórí Facebook ẹ lè ṣe ojú kẹta yín dáadáa ojú kẹta wa bí tó wà ní lẹ́sẹ̀ rí pé àwọn India wọ́n máa ń fi dọ́ọ̀tì síbi ibi àánú ojú kẹta wà wà
tó bá lè mọ̀ sí practice makes perfect. Tàn sí ojú ẹ̀ kó rẹ ojú ẹ̀ lọ sílẹ̀. Rẹjú ẹ̀ lọ sílẹ̀. Mi má wulẹ̀ fojú pọ̀ rẹjú ẹ̀ lọ sílẹ̀. Wá concentrate lórí ibi. Wà á kọ́kọ́ máa rí àwọn star kan. Ó open déédéé. Tí ẹ bá wo ojú inú, tẹ bá fi wo Lizzy àti Portable, ṣé wọn ò jòkó lójú yín working cups? Irọ́ ìbéèrè ni. Ẹ wo Lizzy like this. Ẹ wò ká. Lizzy ti di skeleton. Òkú ni Lizzy. Òkú lẹ́lẹ́gà. Má wàá ṣe pé fún mi description ni mò ń ṣe. Body description ni òkú gbogbo wa o. But òkú ti yẹn máa jẹ́ ń sí òkú ni. Ẹ kánjú wá owó gbóná. Ẹ wà lówó ọ̀hún wọ́nranwọ̀nran lẹ̀ ń ṣe. Lizzy, ògo ẹ̀ ti expire. Portable ògo ẹ̀ ti expire. Ká sọ pé ẹ̀yin tí ẹ̀ ń promote Portable ṣé ẹ fi ń gbé drug wá sí ìlú òyìnbó ni because èmi ò rí nǹkan kan lára ẹ̀ tí ì ti ń jà. Ẹ wo ìka Lizzy tó bá ti ń sọ̀rọ̀. Èmi lè gbé kámẹ́rà kí n wò. Ìgbà mi máa lo mask sẹ́yìn ojú mi yéyege. Ó wá dàbí bí òkú tí ò rọrùn wọ̀ tí ń ṣọwọ́ báyìí. Ẹ̀yẹn wá wo Portable náà. Ẹ wo òdodo rẹ̀. Ẹ wo látọjú òdodo. Ta ló ní ṣépù òdodo yẹn rí? Àwọn òkú tó ti kú. Torí ìdodo rẹ̀ kò rí rogodo fẹ̀ ni. Ẹ wá wo ṣépù orí ẹ̀ lẹ́yìn torí pẹlẹbẹ. Ó forí gbálẹ̀kù ni. Ó larí mọ́lẹ̀. Yes, Lizzy wear Portable. Ó yẹ lórí social media wa to be sincere. Àmì ó yẹ kàn fẹ́ra wọn ni. Àmì wà violent. Lizzy máa ń nà láti ṣeré ni. Ẹ rí ìkíni fíìmù lórí burúkú kan tó lòun bá wọn ṣe tó nu ọkùnrin ń bẹ̀. Lizzy don't come for me o. I'm a blogger o. It's only a body description. Tó bá lóògùn ní Lizzy. Ó ti yẹ kó mo ní ó ti yẹ kó ṣe panu máa bò. Mo fi yẹn lára àwọn iṣẹ́ wa nígbà mo gbé Book of Moses jáde. But èmi ò lè ṣe because I'm a celebrity. They must talk about me. They must talk about Funke. They must talk about any celebrity. Torí ẹni tí ayé bá gbàgbé láyé ò ń sọ̀rọ̀ ẹ̀ mọ́. People talking to me, I don't know, yóò ṣì yẹn ẹ ti ẹ̀gbọ́n tó sọ, they will come and watch me. No, I can't do it. Mo máa ń ṣe fún àwọn tó bá yẹ pé wọ́n ṣe politics ọ̀pọ̀ àwọn níbi iṣẹ́. Opponents wọn gbógun tí wọn, they want the person to shut up. It's on my website www.xposed.com. Kí ló dé tí bàbá lábúlé ò mú mi lẹ́nu? Lizzy. Nígbà tó ń ṣiṣẹ́ ìdíròkọ pẹ̀lú ṣògo olè custom tẹ́jọ́ ń jalè tẹ́ ń gba mọ́tò yìnyín custom. Ojú lásán kọ́ làwọn fàyàwọ̀ ń lò náà. Wọ́n á ṣe ó yá ẹ̀yin custom ẹ̀ sùn. Kí ló dé tó sọ fún bàbá lábúlé kó ṣe fún mi pé ẹ sábọ̀dọ̀ ọmọ fóyè kẹ́ ó di ní. Ó dẹ̀ ní aago kan tó máa ń lù tó bá ti ń ṣépè báyìí. Ẹ sábọ̀dọ̀ ọmọ Tinúkẹ́ ó tó kún bá bọ́dẹ̀ rìn ó dèjì. Ẹlẹ́ẹ̀kẹta nìyí ó ta bá pòkùn pópó alààyè ní ń dáhùn. Tó kún bá ṣàbí ọmọ bọ́dẹ̀ rìn ó dẹ̀ ta. Bẹ̀bí náà wá ní èmi ní wájú ẹ o arábìnrin Lizzy. Wá ní látẹ̀ní lọ iyì kó pamẹ́ ẹ ní orí ò gbọ́dọ̀ dárúkọ mi mọ́. Ibi nìkan mo láṣà àti máa bú ẹ. Panu máa bo ìmọ̀ ìjábọ̀ omi banu máa bàfin jábàfin ó sọ̀hún ọ̀rọ̀ wùnàwùnà ní ẹlẹ́dẹ̀ ni. Olórí burúkú ni olóògùn kankan. Gbogbo ipò tó máa ń ṣe fún gbogbo èèyàn orí ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ ló ti ń dún. Ọmọ tó fi mí lọ́kàn balẹ̀. Tí mo fẹ́ sọ fáwọn èèyàn pé tó bá ti ń ṣe pé kan yẹ máa ṣe back to sender. Definitely gbogbo àwọn tó ń follow ẹ̀ tó ń ṣe àmì ní agbára Èdùmàrè gbogbo àwọn tó ń follow ẹ̀ tó ń ṣe àmì wọ́n ní ìpè tó pọ̀ mbẹ́.
tó bá ti ní kọ́ ọmọ kan ó kú kíní kan àwọn kan ó kú wọ́n á gbọ́mọ sí ni wọ́n á ṣe kíní kan wà láì àwọn tó ń kọ́mẹ́ǹtì ẹ̀ yàtọ̀ sí pé ìwọ náà láti ní percentage ń bẹ̀ rí ìkẹ́ ní percentage ọba ṣèkọ́mọ́kù Florida ní percentage ṣọ́ọ̀bù ẹ ní percentage gbogbo nǹkan pátápátá ló ní percentage but yòókù ẹ mọ̀ bí pé ṣe ń ṣiṣẹ́ ìtí ọmọ jẹ́ kí n sọ fún ẹ kó bá lè mọ̀ pé ò ṣiṣẹ́ ṣáṣú ọ̀rọ̀ ìyàwó ẹ̀ mo ṣe ń sọ lọ́wọ́ torí wéèrè méjì ta ní lórí social media náà nìyẹn ọmọ tó oògùn èfi ṣiṣẹ́ Lizzy you want to know the reason why ìgbà tó ṣe pé tí ara ọba méjì mo ti Mercedes mo ti já lójú ẹ̀ ok ìyẹn lọ bẹ́ẹ̀ tẹ́pẹ́ ẹ bá ṣiṣẹ́ ni tí èpè bá ṣiṣẹ́ kò yẹ kí Fọlá rí aláàánú ṣe ti rí pé tó bá ṣépè fún yẹn just laugh it off rẹ wọ́n kú ọmọ á kú ẹ gbọmọ sí kí ló dé tí Fọlá ń lọ sókè tí wọ́n ń lọ ọlẹ̀ kí ló dé tí Fọlá ló kìkì tí wọ́n lò kìkì àwọn actors tó kọrin àwọn múkàrí gbogbo tó kọrin fún Fọlá ń gbà bẹ́ẹ̀ dẹ̀ wo bàbá jeep tí wọ́n fún Fọlá tó fi ṣe photoshoot ń gbà bẹ́ẹ̀ dẹ̀ kí ló dé tí Fọlá ń wọṣọ jù ẹ lọ kí ló dé tí Fọlá ń lo original hair tí ń ṣe synthetic bíi tiẹ̀ ok olóògbé mi sínú pósí olóòtí rìlíìsì mi èmi àtàwọn ọmọ mi ó lẹ́tẹ̀ẹ́ ti múùfù ẹ̀ kó lábẹ́ bẹ́ẹ̀dì ẹ ti gbé wọnú gáréèjì lọ ìkànnì ó fẹ́ kó rúpa wá ni èèyàn kan ṣoṣo wọ́n máa ń sìn sínú pósí kí ló mú ìpòkó mi àtọmọ mi sínú pósí lẹ́ẹ̀kan náà ìkànnì ẹ̀ o tipátipá la fi ń yíra ṣé lẹ́yọ kọ̀ọ̀kan máa rọ̀ṣù wa papọ̀ ó dẹ̀ tó wá papọ̀ bí sandini elége mo ti ẹ̀dùpẹ́ inú pósí ló lóòsìn wá sí ilé wa ìkẹyìn náà nínú pósí tó sọ pé oṣù mímọ́ gi ìrókò ìyẹn ni ò dáa ọ̀kẹ́rẹ́ òde yóò jẹ nínú ẹsẹ̀ ọlọ́bọ̀nbọ̀n òde yóò kùn sí tí yóò mètí lọ tamọ́tì òde yóò ta wá sórí pósí yẹn ilé gbogbo èèyàn ni ilé everybody ni but ṣe lẹ́yìn ṣó òtún owó rẹ̀ yọ kọ̀ọ̀kan ni jẹ́ ká ṣe donation fún ẹ náà ṣé wọ́n ń ṣèyàn mẹ́rin sínú pókísì kan náà ni ilé ìké burúkú ó lágbára kankan kò yẹ kí Fọlá Tinubu ìyáálé ẹ̀ tó fẹ́ láti ó tó máa meet àwọn Nollywood àwọn top àwọn tó wà lábẹ́ gan tó mọ orúkọ wọn gan fẹ́ meet àwọn tó meet wọn wà available wọn invite wọn kìdí ẹ̀ ṣe pé Ìyábọ̀ mú dání ó fà lọ́wọ́ dání wọ́n gbé alákadá bọ̀jú bàdàn bọ̀jú wọ́n gbé invitation ránṣẹ́ sí Ìyábọ̀ showcase tiẹ̀ Fọlá showcase ẹ̀ wọ́n gbé tin line wọ́n fi ẹ̀ pa tin line box àwọn ti dé o wọ́n gbé fún Ìyábọ̀ wọ́n tún gbé fún Fọlá ngbà tí Fúnkẹ́ Akíndélé máa top ẹ̀ up everybody love Jennifer Ìyábọ̀ gbé tiẹ̀ wọ́n ti ṣe fídíò Fọlá gbé tiẹ̀ pé àwọn invite mi náà mo sọ fún ẹ pé àwọn tó ti wà ní Nollywood for over 15 years mi wọ́n fẹ́ meet àwọn tá a dárúkọ ẹ̀ just like the way some people say they want to meet me when they come into my WhatsApp now because they want to converse with me wọ́n fẹ́ máa bá mi sọ̀rọ̀ wọ́n kàn lè wọnú gbà tí mo sọ pé business only wọ́n lè ní ẹ káàsán máa àwọn ní information kan máa àwọn ọ̀dọ́ mo tẹ̀ máa block kan tó máa láwọn ní information tó orí information tẹ́ bá fẹ́ kí n mọ̀ orí social media ní kẹ́ẹ̀tì lọ àwọn tó bá fẹ́ rajà ní tí máa ṣèṣì pé wọ́n pé báwo lọ́rọ̀ ẹ ṣe rí wọ́n á rújọ́ 3 hours máa rò pé o lè get mi mọ́ lẹ́yìn ilé opportunity ni pé àwọn tí ẹ gbóhùn yìí máa ń ṣòwò pọ̀ lórí social media kí lẹ fẹ́ ra. Portable ẹjọ́ ìmọ̀ ń ṣẹjọ́ ẹ̀ èmi ń jọ mo ṣe ṣòwò fún 2 years òbò mi ló target tó fi dá mi lóhùn na my pussy tó fi dá mi lóhùn ìyàtọ̀ pé ó bó ẹ̀ jíjẹ kìíní kan olórí burúkú ọmọ òṣì ní Portable
Because let me tell you one thing. Ní ìmọ̀ ọmọ Dami tí wọ́n ń sọ yẹn, wọ́n ní late ọmọ àbí ìyàwó late ọba Aláàfin Lámìdí kò bímọ fún pẹ̀lú. Mo gbọ́ táwọn kan sọ wípé ṣerú ẹ̀ ló yẹ kó lọ fẹ́ Portable number 1, they are in the same caliber. Gbogbo àwọn ọmọ tí Aláàfin tó fẹ́ ń gbà yẹn àwọn ọmọ tó mú ní títì ni. Bàbá yẹn kan exploit tí wọ́n ń gbà yẹn for trafficking ló ṣe máa kó wọn lọ lóyìnbó. Ẹ wá ní pé ṣerú ẹ̀ ló yẹ kó lọ fẹ́ Portable, ṣé wọ́n daṣọ bò lójú tó fi lọ bá Portable? Kí ni nǹkan tó lè impress obìnrin kí Portable gan kó gbé mílíọ̀nù fún yín? Kí ni nǹkan tó lè impress obìnrin regardless bó kó ṣe wọ́n tó lè gbogbo ẹ̀ fún Portable? Ní ti ẹwà Portable ò ní, nítorí gan kò ní. Tí ó bá pa owó lẹ́ni ó máa scandal, ó máa náwó nínàkúnà ni retí kó wọn àrí míì lọ́la. Ṣé ilé mansion ló kọ́ ni pẹ̀lú bó ṣe lóun lórúkọ tó? Báwo ló ṣe ń kíìsì yín ni? Báwo ló ṣe ń kíìsì yín pẹ̀lú ẹnu ẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ yẹn tó fẹ́ bí gbà wàrà? Ẹ wá wo orun orí ẹ̀. Ẹni tó lọ́hùn ò mọ orí rẹ̀ dáadáa. Torí ẹ̀ dàbí orí abẹ̀bẹ̀. Tó tún wá ṣe kíní. Ṣèbí ó yẹ kó sọ fún bàbá ní pé ṣé porí òun nìkan gẹ̀ fún un. Irú èmi ní ìsìn. Mo ṣoré bí agolo zoro. Ṣé porí mi mo ń gẹ̀. Má tó dọ̀ bàbá ìmọ̀ ní just cut my shape. Kí ni nǹkan tí obìnrin fi lè gbà fún Portable náà? Ẹ rí dí bàǹjílẹ̀ ẹ gbà fún Davido òdo yín, Wizkid òdo yín, Tupac òdo yín. Tí Tupac tẹ̀ ti kú tún fi ìsẹ̀bí kí ó pé àwọn tó ń kọ kíní. Kí ni nǹkan tó wá ẹ̀dẹ̀ rí dìwé olórí burúkú lẹ́yìn obìnrin yìí? Dámilọ́lá òpònú bọ́ síbí. Adójútì ni obìnrin ni. O lè ṣiṣẹ́ tá bá wádìí ọ̀kánjúà obìnrin ni. Ṣé gbà tẹ́ wà lọ́dọ̀ Lámìdí ẹ̀ jèrè nǹkan kan ṣó tajà rárá ni? Ó wá fi odidi ọba alẹ̀. O rí èèyàn gidi kó fọmọ gáréèjì kan ó bẹ́ ta. Orí ìdìwé tí Portable ṣe ń maltreat àwọn ìyàwó tó fẹ́ tó wá ń disgrace wọn. Mi ò wó ṣó yẹn mo kàn rí ẹyọ kan tọ́kọ̀tì ni tí Portable mo dẹ̀ rí. Orí bó ṣe ń disgrace ó lè ní Dami. Ẹjọ́ ìdá ìṣẹ́jọ́ yín. Nígbà wọn ti rọ mi fake sí yín níkùn tẹ́ ń parọ́ pé ẹbí ìbejì ẹbí mọ́. Ajá mi Portable ò lè fọwọ́ kàn. Bí ilé wọn fi abọ́ Portable ní warapa for real. Lẹ́yìn tí mo ti pariwo fún yín pé bí Portable ṣe wà yẹn òkìkí ọ̀nà mà yẹ́ lòlò. You think I'm joking? Ṣé ẹ mọ̀ yìí pé ẹni tó bá lo èèyàn ṣiṣẹ́ ló máa ṣe ṣiṣẹ́ ló ń ṣe Portable. Wọ́n gbé lọ Canada yóò bá wọn jà, wọ́n gbé lọ Germany yóò bá wọn jà, wọ́n Italy náà tó lọ lẹ́nu gbẹ́bẹ́ta ó bá wọn jà, wọ́n lè UK yóò bá wọn jà. Ṣé rí Portable? Mo fẹ́ yẹra padà. Òbò mi ń ṣàn lábẹ́ aṣọ gẹ̀ ń pọ̀ bò mí mọ́. Ṣé tẹ̀ ní láti rojú mi lórí nǹkan ṣe ní tálẹ́gbẹ́ ìyá láyà yìí? Ọmọ òwúrọ̀ mi lọ. Ṣé rí Portable? As I'm saying. Èèyàn tó ń bá àwọn ẹlẹ́sìn lẹ́yìn obìnrin owó ló wá lọ Dami. Ẹ̀tẹ́ ló gbàbọ̀. Ó yẹ kán já kún ìkó ní iwájú orúkọ ẹni. Àbó ṣe ń lo kún Dami. Orí ẹ burú. Ṣé bẹ́yàn ní Bádírá? Bádírá ya mú jẹ pẹ̀lú àwọn ọmọ gáréèjì. Ó mú jẹ pẹ̀lú Wẹ̀sù Ayíǹde. Ṣọ́ra àwọn yẹn kó máa jà kiri. Kí ló wá dọ́dọ̀ Portable?
Portable tí ó pé ó èèyàn tó ń fi ìyá ẹ̀ ṣe oògùn owó if nurse kò ní máa sọ fún mi ìyá 63 wípé òbò mi ó pin yìnkìn òbò mi kinní kan ìyá oníyà ò lè jọ lójú torí kò mọ ìyá ìyá ò gbọ̀njú mọ́ òun àti bàbá ẹ̀ jọ pawọ́pọ̀ wọ́n jọ fi ìyá ẹ̀ ṣoògùn owó ni. Ta ló wá ṣẹ̀sìn nínú gbogbo ìyàwó tí Lámìdí Adéyẹmí fi sílẹ̀? Dami. Ẹnìkan tẹ̀sí ní sí pé o ti reply ẹ̀ o ò ní ojú títì kí ló sún ẹ dọ́dọ̀ Dami ẹ kí ló dún ẹ sọ́dọ̀ ṣófògùn fẹ́ ẹ ni ẹ bá mi invite ẹ kí ló wá débẹ̀ ẹ ti torí pé ọkùnrin ń fún yín lówó tó bá lù ẹ pánkọ apá ọgbọ́n tó sọ ni ó lọ́lọ́run ló yọ ẹ ká ló ń bá nú ilé yẹn kó wọn á lù ẹ pa ṣé wọ́n ní official queen kìíní kan yẹn ṣé Dami nìyẹn àti ẹ̀mọye kún nǹkan tó kórí social media ẹ̀yin tínú yín yóò dùn tẹ́ ẹ̀ ń jẹ ṣúgà bóun ni wọ́n tún ṣe ń ta lóúnjẹ official queen kìíní kan mọ̀mọ́lẹ́sì office ìyá ní ń jẹ ọ́ kí ló ń wojú mi kiri fún wọn ní mẹ́yìn ojú mi wà ní. Portable may be using charm kì í ṣe charm kì í ṣe charm tó bá lo charm ni ṣe rí Portable ṣe show kan mo táwọn èèyàn gé kíní yẹn máa bí mi nínú gan o tó ń sọ yí pé òun fẹ́ òun lè ṣiṣẹ́ Tiwa Savage. What an insult. What a slap. Ó mọ̀ pé ọmọ gáréèjì tó ń sun abẹ́ bíríìjì tó iṣẹ́ kọ̀ǹdọ̀ tó ń ṣe wọ́n mú ẹ̀rìn ni. Nítorí ẹ̀ ń tán bí ọdún eégún ni. Nítorí ń tán bí ọdún eégún ni. Àǹjọ̀nú ògùn yẹn ló ṣe ń tọ́jú bọlé àwọn aláàfáà kiri àwọn olóríṣà kiri. Mo wá bọ̀rí o kí ló ń bọ̀rí kiri fún kí ló ṣorí ẹ̀? Bí torí pé ẹ̀yin tẹ́ wà lórí social media kì í wo ọ̀rọ̀ spiritually. Gbogbo àwọn tó lówó nídìí pop tó ń kọ yìí mélòó ló ń sáré kiri pé òun ń bọ̀rí ó fẹ́ kú irọ́ èèyàn ò lè pààyàn fókìkí òkìkí àbówó ó lè yé wọ́n kàn ń gbowó ẹ̀ ní ọba àpá pẹ́pẹ́ yẹ kó fi fọ́ rí òun wá fẹ́ mi mo dẹ̀ fún ẹ ni mo wo jọ́ tí ṣìṣe ẹ bá ti dé báyìí màmá lẹ́nu ọ̀rọ̀ kó o bọ ifá kókó ní ifá kó lọ sínú odò Yemọja àkọọ́lẹ̀ ò ní tàsí tí mo rí wájú ẹ̀ 2 years ò dá mo sọ fún ẹ tó bá yẹ pé iye ẹ̀kọ́ ló lò jáde kó fi gbogbo àwọn èso ẹ̀ búra iye ẹ̀ ló lò kí tó kì í gbé fọ́tò yẹ kò tẹ̀ celebrate ẹ̀ka tiẹ̀ rẹ̀ ibo ń yẹ ẹ̀ wá ṣé ìyá yẹn kú ní àbórin lọ bàbá ẹ̀ nìkan la máa rí tí yẹn ní ó mọ̀ ọjọ́ régè láìsàn láìfádà láìsàn. Ilẹ̀ authentic leléyìí kì í ṣe 419 ẹ mọ̀ pé mi sábà gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ o torí ilẹ̀ ó ti di crisis gan ní Nàìjíríà o tẹ́ bá lọ bọ́ sọ́wọ́ tó máa gba yín lórí ọ̀rọ̀ ilẹ̀ tẹ́ bá gbéṣẹ́ yẹn wá máa gbowó lọ́wọ́ yín ibi ń blọ́ọ̀gì lọ́fẹ̀ẹ́ la ṣe sọ pé kẹ́ ẹ lọ sí Harmony Gardens tẹ́ bá wo orí péjì wa ẹ máa rí fóònù nọ́mbà wọn ń bẹ̀ àwọn leléyìí kì í ṣe ilẹ̀ olómi ilẹ̀ tó ti sí ilẹ̀ ọ̀rẹ́dì ní tó ti mọ tó ti fẹ́ǹsì tí iná ti wà ń bẹ̀ lamppost gbogbo ẹ̀ tẹ́ bá sì torí pé àwọn kan ń talẹ̀ wọ́n ń ta lọ́pọ̀ wọ́n ń talẹ̀ omi fún yín yàtọ̀ sí pé jẹ́lẹ̀ omi kì í ẹ wò ẹ gé kàyà àbámọ̀ jẹ ilẹ̀ tíjọba ti gbà ló pọ̀ jù tó ń ta. And again ló dàbí ìgbà pé ẹ bá sọ pé bí a pé Harmony Gardens fẹ́ gba yín ẹni tó ní helicopters ó dàbí ìgbà kẹlẹ́ Ọlábánjí farm fẹ́ gba yín trillion tó ga burúkú ogó tí wàá ń bá dọ̀nà
you get it, if you don't get it, you don't get it. Tí n bá ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá patronize àwọn vendors mi kó ṣonírun kó promise yín ní natural hair kó fún yín ní synthetic wà láì bí mo ṣe gbé sókè ní ńlá mọ́lẹ̀ èmi máa ń wojú kí n tó gba advert ni torí mi ń tọrọ owó èmi ń jalè mi ò ń lọ dùn mọ́ta èmi ò sì gánú ayé bí ìdùnmọ́ta kí ni ilé yìí ò pè. tí ẹ bá rí àwọn ilẹ̀ wọn kọ̀nfàmù ni ó dẹ̀ wá pẹ̀lú cfo ni ṣé ìbílẹ̀ kéré inú ayé ni èèyàn ó gbalẹ̀ ẹyin ibi tí ìbílẹ̀ wà ìbílẹ̀ òwò tí òṣèré kó yẹ ìṣẹ́ ń ṣe lánàá ó ga ọ ìbílẹ̀ olóòótọ́ èèyàn ni in a nutshell olóòtítọ́ èèyàn gidi ni tí ó dẹ̀ gba nonsense. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ kí lorúkọ first wife ẹ̀ ṣe bẹ́ẹ̀ wá jùkọ́ ló ń jẹ́ ọ̀lẹ́lẹ̀yìn obìnrin yìí o ayé yín bàjẹ́ ẹ wo bó ṣe dọ̀tí bẹ́ẹ̀ wá jì lẹ́nu jẹ́ mẹ́ta mi ì mọ̀ facially mi ì mọ̀ péjì bọ̀ mórí tó ó ṣe ṣòfò bẹ́ẹ̀ wá jì gbà kan. Portable ọmọ òfò ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ gáréèjì amúgbó amúkokéènì amúṣọ́pọ̀ wà lára àwọn tó pa Mohbad ìwọ gangan ló tiẹ̀ pa Mohbad Portable ní kí mo fi sọ pé wọ́n ló pa Mohbad ó ní Dami ká ló bá nílé tó rẹ́ǹtì ló máa pa síbẹ̀ àti rí ẹni tó pa Mohbad ó máa pa ó ní bí ìbá ṣe pé ó ga o yúwa kí ni mo fẹ́ fi òyìnbó wo mo fẹ́ fi búburú bẹ́ àwọn ìyàwó ẹ̀ náà ọmọ òṣì ọmọ aláta ọmọ òfò ní yìí ní sọ lóyìnbó torí kò bí ṣe sọ ọmọ òfò ọmọ aláta gbogbo ẹ̀yin tí Portable ń dó ọ̀lẹ ni yín ilé akúṣẹ̀lẹ̀ ti jáde bẹ́ẹ̀ èmi náà kò sẹ́ tó ràn mí lọ́wọ́ rí náà ẹ wò bó ṣe máa ń wọ́ bẹ́ wà jíìn ìyẹn á tún padà wọn lọ yí téèyàn bá ń fẹ́ wéèrè ọmọ wèrè wèrè ni ọkọ wèrè wèrè ni ìyàwó wèrè wèrè ni pẹ̀lú ìtìjú tí Portable mú wá sí iwájú yín ẹ̀yin ìyàwó èèyàn sanwó 23 million káàtì old medicine bá ní wọn lè mí ń lò ó sì lè ní 150 million naira èèyàn tó ń fò tó ń jọ́ǹpù wá tán béèrè owó ọkọ yín tó ń jà kiri tó ń na pásítọ̀ tó ń na gbogbo èèyàn they says charity begins at home èwo ló já ṣàbí simple ṣé ara àwọn ìyàwó ẹ̀ náà là ṣàbí simple kí ló ń gé ọkọ mi fún àṣàbí òyọ̀lẹ́ o àwọn àṣàbí òyọ̀lẹ́ àwọn rẹ̀ ní fún wa lówó ọ̀fẹ́ wọn ń dó wa a máa la ṣe máa mèkè ẹ má sọ pé ó fẹ́ nìkan tó ń já ṣàbí ta ló tún já ṣàbí ṣé yẹn náà ṣì wà lọ́dọ̀ ẹ̀ ni ṣé àṣàbí yẹn ṣì ń fẹ́ kí ó wá di pé olórí burúkú Portable tí ò ní pẹ́ nílé ayé ó ń bímọ lóṣooṣù síjọba lọ́rùn àwọn ọmọ yẹn kí ni wọ́n máa dà lọ́la ọmọ gáréèjì olè àṣàbí tí mo tó ń ṣe fíìmù èmi ò mọ̀ wọ́n èmi gbogbo àwọn kéékèèké yẹn mi ò fọ́lò wọn mi mọ̀ tó ṣẹlẹ̀ so yẹn ń ṣe fíìmù ó tún gbogbo yẹn náà tún gbogbo fún Portable ṣóṣù wà lé ẹ̀ nígbà tí Nollywood ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tó fẹ́ yẹn ẹ lè lógo ẹ lè rógo lò wọ́n ti lò yín mọ́ gbà ọkàn ẹ ti kọ́kọ́ lọ síbi alágbára ti dó ẹ yẹn Ọ̀yọ́ ó tún lọ bá àfo ìyá ṣòwò Dami ìgbà kádàrà wò lè rógo lò ó jẹ́ lọ́mọ iṣẹ́ mi tó ti ń tàmọ̀là kí lọ́mọ bá wọn sáfù oúnjẹ tóbìnrin bá ti ní ọ̀kánjú àlàyé wọn á lò
ṣé Zazu ti ń tojú bọlé aláwo, ti ń tojú bọlé oníṣègùn, ti ń lọlé aláwo, ti ń lọlé oníṣàngó? Ta ni Zazu ń kọnu sí tẹ́ ẹ̀ sàdánù? Ta ni Portable ń kọnu sí tẹ́ ẹ̀ sàdánù? Kí ni nǹkan tó tẹ intrigue yín? Kí ni nǹkan tó wà lára? Tàbí nítorí owó lẹ ṣe fẹ́ mi ìdẹ́ntì torí owó fọkùnrin. Àwọn ọmọ inú mi ṣe fine, gbogbo àwọn ọmọ mi fine gan. Torí tọkùnrin ò bá wà pa wọn lówó, wọn lóko, wọn ga, wọn sì gbọ́lẹ̀. Èmi náà dẹ̀ nígbà Ṣàngó dèmi náà mi ò bá dì, mo ga. Àmọ́ mo ti dọ̀ ya agbá. Kí ni nǹkan ẹ jẹ́ kí n sọ fún yín? Illiterate wo ló tún kọrin bíi tiẹ̀ tó decent náà mi tiẹ̀ lè mọ̀. Èèyàn méjì ni ò lè kọnu sí mi bí mo ṣe dárúgbó yìí. Tí wọ́n bá wá kọ́ pé ń do pop star. Kí ló wà lára Naira Marley tẹ́fẹ́fẹ́? Naira Marley òun gan wà tacky, ó look very very dirty and tacky, and that is the effect of drug. Effect of drug tí Naira Marley ń jẹ. Eyín ẹ̀ gbogbo ẹ̀ ló dọ̀tí ṣe gbogbo ẹ̀. Bó wọ ṣòpí Naira Marley bá wọ ṣòkòtò báyìí ojúgbọ́n ló kó ẹ̀ máa fì níwájú, ṣòkòtò máa ń jábọ́ ni, kò ráyé sáìsì ṣòkòtò ẹ̀ rí. Wọ́n máa ń lé ṣòkòtò ní pé náírà the trouser is falling down. Ẹ̀rọ London tó yẹ kó mọ fashion ládójú tí ni ọmọ London gbẹ̀ni bá lọ mọ British. Because àwọn méjèèjì àwọn tó sórí ẹ̀yin obìnrin yìí ó dẹ̀ pé ń fi kú òjijì ṣeré. Wọ́n ní tendency àti pa obìnrin tí ó bá fẹ́ wọn mọ́. Ìwọ Dami àṣefíta gbogbo yín ló ń gbà tí so ẹ fẹ́ sọ yí pé Lamidi fowó báyìí gẹ́ condition tẹ wà ní ìṣẹ́gun tó ń gbé fọ́tò ẹ̀ sí gbogbo tó ń jò kiri orí kinní ni o. Iṣẹ́ ti bẹ́ẹ̀ múlẹ̀ kí ló ń fowó ṣe ń gbà yẹn tó fi ń ṣoògùn ni tó fi láǹdì sọ́dọ̀ Zazu okotua. Bí ìbá ṣe pé Zazu ṣoògùn owó ó ní Zazu òdùn kò mú orin kọ mi ò àmọ́ ìyẹn bọ́dà bẹ̀ ṣe ń wò yẹ pé spiritualist lè mi èyí tó ti oògùn ẹ ti mú Zazu ò mú orin kọ. Wàhálà oògùn ló ṣe ìyẹ́lù dẹ́lù tó fi ṣògùn owó. Ṣẹ́rí wọ́nranwọ̀nran tó ń ṣe kiri. Ṣẹ́rí majority àwọn pop singers ní America, UK. Ọmọ títì ni wọ́n tí wọ́n ti jẹ gbanárí. Ọmọ abẹ́ bridge ni wọ́n. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọrin, wọ́n rí brand ara wọn. Ẹ lọ wo gbogbo story àwọn ọmọ tó ń kọrin, àwọn tó ń jẹ drug gidi ni wọ́n. Ṣé o tún bá máníjà obìnrin yẹn náà ṣe ti bá àjà? Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu màmá Ẹ́sítábọ̀dé jẹ́ ìní ọ̀rọ̀ kan tàbí kejì ìtẹ́ fẹ́ fi kún ọ̀rọ̀ tí màmá sọ àbí ẹ ní àyọkúrò ní tí ẹ fẹ́ yọ kúrò ní ọ̀rọ̀ tí màmá sọ. Ǹjẹ́ gbogbo ọ̀rọ̀ tí màmá sọ nípa pé Dami àti Portable ìjà máa sọ pé irọ́ ni màmá ń pa bí? Ǹjẹ́ a lè sọ pé òótọ́ ni màmá sọ bí? Tí a tún fi pàdé lọ́jọ́ mi ọjọ́ ire lórí ètò wa náà ni Yorùbá Entertainment tí a tún fi pàdé ó dìgbà kan náà ire o.